A kú dédé àsìkò yìí. Mo kí ẹ̀yin bàbá mi nínú ilé, ẹ̀yin ìyá mi, gbogbo yín pátápátá ni mo kí láláìlólódì kankan. Ẹ káàbọ̀ sórí ètò wa àṣírí lílo ewé àti egbò àwọn bàbá wa. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ń wò mí ní ìgbà àkọ́kọ́, orúkọ mi ni Dr. Aviz Abolade. Ojú tó ń wò mí, ojú náà ò ní fọ́, etí tó ń gbọ́ mi, etí náà ò ní di. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Tí bá subscribe sórí ìkànnì yìí, nǹkan pọ̀ ọ̀tun rẹpọ̀tún náà là ń mú wá. Nǹkan pọ̀ tá a fẹ́ sọ lórí ìkànnì yìí. Ṣùgbọ́n tẹ́ bá láǹfààní àti subscribe, bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀fì láǹfààní àti máa gbọ́ wa dáadáa láwọn nǹkan tí a bá mú wá. Ẹ má kàn jẹ́ ká máa wò wá lásán. Ẹ jọ̀ọ́, ẹ bá wa like fídíò yìí, ẹ bá wa share káàkiri fún àwọn èèyàn. Kí ni mo mú wá fún wa lénìí? Ìyẹn ni ẹni tí Jankawo, ó ti yé yín, tó bá máa ń kọ́ lójú. Torí okùn Jankawo táwọn wò yìí kò lè dígi, kò lè di nǹkan kan, àmọ́ ń di ọmọ ènìyàn. Ó ti yé yín, aláǹtakùn òun náà ń pè ní Jankawo tó bá ń kọ́ wa lójú, tí okùn aláǹtakùn bá ń kọ́ wa lójú. Okùn aláǹtakùn kò lè dígi, àmọ́ lè di ọmọ ènìyàn. Ọlọ́run ní jẹ́ kí àwọn mòpó Ọlọ́run kan bínú sí wa. Ìyọ́nú àwọn mòpó Ọlọ́run là á máa rí, ànírí ìbínú wọn. Àìfẹnu pè wọ́n, a máa ń dà wọ́n pè ní àwọn àgbàlagbà. Ẹni tó bá ń bínú sí, tó bá ń dá sẹ̀ríà fún. Ẹni tí Jankawo bá ń kọ́ lójú, ojú kan náà ló máa wà bí omi adágún. Ojú kan náà ni ó wà. Tó bá ń ṣiṣẹ́ kò ní rèrè jẹ, kò ní lójútùú iṣẹ́ rẹ̀. Ọlọ́run jẹ́ kí èmi àtẹ̀yin ká lójútùú iṣẹ́ wa o. Ọlọ́run jẹ́ ká gbọ́rọ̀ wa dóríta, kò yé mi mọ́. Ẹni tá bá ti wá rí pé Jankawo ń kọ́ lójú, kí lá lọ wá? Ẹ jẹ́ ká lọ wá Jankawo gangan fúnra ẹ̀. Jankawo ká wá kó pọ̀. Ká wá wá ọṣẹ dúdú àti èpo ọ̀bọ̀. Jankawo, ọṣẹ dúdú àti èpo ọ̀bọ̀. Ẹ jẹ́ ká gún kó kúnná dáadáa. Ká máa fi ọṣẹ yìí wẹ̀ lálẹ́ tá bá ti fẹ́ sùn. Ẹ gbọ́ mi, àní tí Jankawo bá ń kọ́ lójú, ẹ jẹ́ ká máa fi ọṣẹ yìí wẹ̀. Níta fẹ́ k'Ọlọ́run ṣe, Ọlọ́run á ṣe, ọ̀nà á ṣí fún wa, ọ̀nà á là fún wa. A ní rógun Jankawo mọ́. Ẹni tí Jankawo bá ń kọ́ lójú dáadáa, irú ẹni bẹ́ẹ̀ ni ó sọ pé òun lálàá, òun bóbìnrin sùn lójú oorun. Tó bá jẹ́ obìnrin náà ni, yóò lálàá pọ́kùnrin bá òun sùn lójú oorun. Kódà tó bá dójú ayé, yóò tún da omi ra. Ọkùnrin yóò tún dà sára. Nǹkan burúkú ni o. Ọlọ́run ní jẹ́ kí ayé farapamọ́ jẹ wá níyà. Àwọn ẹni bí, àwọn èlèṣù èèyàn, Ọlọ́run á kó wa yọ lórí wọn. Gẹ́gẹ́ bí mo ti sọ síwájú, ẹni táwọn mòpó Ọlọ́run bá ń dá sẹ̀ríà fún, òun náà ni wọ́n fojú kó Jankawo. Àtèmi àtẹ̀yin, ire á máa jẹ́ fún wa o. Ẹ jẹ́ ká ṣe, ẹ má jẹ́ ká kàn máa gbọ́ àwọn ọ̀rọ̀ wa lásán. Ẹ jẹ́ ká máa ṣe. Ẹ bá wa share fídíò yìí, ẹ bá wa like ẹ̀, ẹ bá wa subscribe sórí ìkànnì yìí. Fún àǹfààní ẹ̀yin tí ẹ bá fẹ́ pè mí níbikíbi káàkiri àgbáńlá yín, ibi tẹ́ bá ti ń wò mí, ẹ pè mí sórí nọ́mbà 08039336675 tàbí 08053133142. Orúkọ ìmọ̀ yín tí mò ń sọ̀rọ̀, àbúrò yín, orúkọ mi náà ni Dr. Aviz Abolade. Ire o.